Bàbá ẹ bá ń kí gbogbo àwọn aráalé tó ń wò yín nílẹ̀ yìí àti ní òkè òkun kẹ́dẹ̀ bá dárúkọ yín fún wọn. Olótù, àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àkókò ńlá tí Ọlọ́run fún wa ní wákàtí yìí. Orúkọ tèmi ni Baba Confirm JP, orúkọ tí gbogbo ayé sì mọ̀ ni. Ìránṣẹ́ Ọlọ́run ni mí, ẹni ẹ̀mí sì ni mí. Mo ní ìjọ ẹ̀mí, mo dẹ̀ máa ń ṣe iṣẹ́ ẹ̀mí. Fún àwọn tí wọn ò gbọ́ Yorùbá yẹn dáadáa, I am a prophet, I am a spiritualist, I run a spiritual church and I do spiritual work. Lẹ́ẹ̀kan sí, orúkọ tèmi ni Baba Confirm JP. Mo sì jẹ́ ọ̀kan nínú àwọn tí Olúwa tí ó ní kó máa sọ nípa ọ̀rọ̀ Yorùbá Nation. Ẹ ṣé gan ni olóòtú, thank you. Ẹ ṣé bàbá, mo ní àwọn ìbéèrè kan fún yín tí àwọn èèyàn ti ń pè mí káàkiri pé àárí kí Baba Confirm kó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Yorùbá Nation mọ́. Wọ́n ní kí ló dé tẹ̀ kí sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Yorùbá Nation mọ́. Ẹ ṣé olóòtú. Tẹ́ ẹ bá wo nígbà tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ Yorùbá Nation yìí, a fi ara sí iṣẹ́ yẹn gidigidi gan. Tẹ́ ẹ bá wò ó, ṣùgbọ́n láàrin ìrìn àjò yẹn gangan a padà ń rí àwọn tá à ń jà fún tí wọ́n ń pariwo wípé ta ló ń jà lẹ́ǹkùlé àwọn, à ń tì torí ọ̀jàjà, ọ̀jà níta ló ń jà lẹ́ǹkùlé òun. Láàrin ìrìn àjò yẹn òun ló mú wa wọ́wọ́ro àwa padà sí òwe àwọn bàbá wa tí wọ́n máa ń sọ wípé ìjà ọmọ Yorùbá kò ṣeé gbè. Àwọn ọlọ́mọ ní ẹ̀sùn síwájú, àwọn ọlọ́tún máa ní tó bá ti mú ẹ níwájú yẹn tán wàá tún sọ̀rọ̀ ẹ láìda. Àwọn ìdí yẹn nìyẹn. Àwọn ìdí yẹn jẹ́ nǹkan tí wọ́n ká wa lọ́wọ́ kò, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ gẹ́gẹ́ bí ohun tó Olúwa sọ lórí ọ̀rọ̀ Yorùbá Nation, Olúwa sọ wípé Nàìjíríà máa pín. Olúwa sì sọ wípé Yorùbá Nation máa ya lára wọn. Olúwa sọ wípé àwọn tí wọ́n di orílẹ̀-èdè yìí mú gangan, ó ní wọn ò ní jẹ́ ká lọ lọ́wọ́ òfo àfi tá a bá jagun. Ìyẹn náà ló ṣì ń carry wa along wípé it is not as if a ò sí bẹ́ẹ̀, we are there, a kàn ń ṣiṣẹ́ underneath ni. A ò fi Yorùbá Nation sílẹ̀, no going back ni. Tẹ́tà bá fi sílẹ̀, kí ni a fẹ́ gbé kalẹ̀ fún àwọn ọmọ wa tí wọ́n máa jẹ ní ọjọ́ ọ̀la? Ṣùgbọ́n a kàn ń fi ọgbọ́n ṣe ni kó lè dé ibi tó jẹ́ kó dé gangan. Tó pé àwọn tí a jọ bẹ̀rẹ̀, ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ti tì sínú àhámọ́. A ò dẹ̀ fẹ́ jẹ́ kó rí bẹ́ẹ̀ fún gbogbo wa. À ń fi ọgbọ́n ṣe, a sì ń bá iṣẹ́ wa lọ ní ìsàlẹ̀. Ẹ ṣé gan ni olóòtú. God bless you. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ láti ẹnu Baba Confirm yẹn. Wọ́n ní wọn ò dákẹ́ lórí ọ̀rọ̀ Yorùbá Nation o, wọ́n ṣì ń tẹ̀síwájú. Bàbá, mo tún ní ìbéèrè míì fún yín. Pẹ̀lú gbogbo ròdìyàn tó ń lọ, kí lẹ lè sọ nípa wa bàbá wa Sunday Igboho pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí? Kí lẹ lè sọ nípa wa? Ọlọ́run ló gbé Sunday Igboho kalẹ̀. Ọlọ́run ló gbé Sunday Igboho kalẹ̀ láti gba gbogbo ọmọ Yorùbá pátá lọ́wọ́ àwọn tí ń kó wa ní ogun. Ṣùgbọ́n Olúwa sọ nínú ìwé mímọ́ wípé wòólì fúnra rẹ̀, wòólì tí Ọlọ́run gbé kalẹ̀, ó ní wọn kò gbà wọ́n gbọ́, wọn kò níyì ní ilé wọn. Ohun tó fẹ́ ṣe ọ̀rọ̀ bàbá wa Sunday Igboho nìyẹn. Ẹ máa pé mo pè ní bàbá wa Sunday Igboho, ọ̀pọ̀lọpọ̀ ò fẹ́ pè bẹ́ẹ̀ ni wọn ò ṣe forí balẹ̀ fún Ọlọ́run tó gbé kalẹ̀. Tó pé ẹni tí a rí pé Ọlọ́run ló gbé kalẹ̀ yìí, ó ti di bàbá fún gbogbo ènìyàn nìyẹn. Ṣùgbọ́n nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ò fẹ́ pè bẹ́ẹ̀, wọn ò forí balẹ̀ fún, wọn ò júbà Ọlọ́run tí ó rán. Sunday Igboho jẹ́ èèyàn kan tí Ọlọ́run gbé kalẹ̀ láti kó wa, kó gbogbo ọmọ Yorùbá pátápátá, láti kó wa kúrò nínú oko ẹrú. Nítorí pé nínú oko ẹrú
òun ni a wà. Ó dẹ̀ dúró lórí wípé wọ́n ń fi ìyà jẹ àwọn ọmọ màmá òun, wọ́n ń fi ìyà jẹ àwọn ọmọ bàbá òun ni ó dúró lé lórí. Lọ́wọ́lọ́wọ́ báyìí mo fẹ́ sọ fún gbogbo àwọn èèyàn wa ní gbogbo àgbáyé pé kí wọ́n fi ọkàn wọn balẹ̀. Ọlọ́run ti yọ Sunday Igboho náà, kò sọ̀rọ̀ bẹ́ẹ̀. Tẹ́lẹ̀ ohun tí wọ́n prepare fún ni pé kó kú, ṣùgbọ́n nítorí pé Ọlọ́run ló gbé kalẹ̀, kò dẹ̀ tí ì ṣiṣẹ́ tán. Wàhálà kò tí ì bẹ̀rẹ̀ iṣẹ́ rárá, kò tí ì ṣiṣẹ́ tán. Nítorí ẹ̀ ni Ọlọ́run ṣe gbé lọ sí ìlú tó wà yẹn. Ọkùnrin dẹ̀ balẹ̀ ń bẹ̀, ó wà òkè. A ò ní sọ ju bẹ́ẹ̀ lọ fún gbogbo àwọn tó ń wò wá, nítorí pé kí ni ọ̀rọ̀ tó wà lẹ́nu wa làwọn èèyàn ń sọ. Ṣùgbọ́n mo fi dá yín lójú gbogbo ẹni tí ń wò wá, àwọn èèyàn wa l'Amẹ́ríkà ni, àwọn èèyàn wa ní Canada ni, àwọn èèyàn wa ní UK ni, àwọn èèyàn wa ní Dublin níbi tí gbogbo ẹtẹ tí ń wò wá, àwọn èèyàn wa ní gbogbo Africa, ẹ̀yin èèyàn wa tẹ́ wà ní Europe, ní Asia, mo fi dá gbogbo yín lójú. Ẹ̀yin màmá wa, ẹ̀yin bàbá wa, ẹ̀yin ẹ̀gbọ́n mi, everywhere tí ẹ ti ń dọ́ wa, tẹ́ sì ti ń wò wá lójoojúmọ́ wípé bàbá Sunday Igboho he is okay. And gbogbo ìgbà, even níbi tó wà gan, gbogbo ìgbà ló sọ wípé no going back lórí ọ̀rọ̀ Yorùbá Nation. Àwa náà dẹ̀ ń tẹ̀lé wọn. Ẹ ṣé gan ni olótù. Ẹ ṣé o bàbá wa, ṣé ẹ bínú pé ìbéèrè mi pọ̀, àwọn aráalé ló ní kí n máa béèrè lọ́wọ́ yín. Mo tún gbọ́ kankan lórí social media, wọ́n ní nítorí owó làwọn èèyàn ṣe ń join ní Yorùbá Nation. Ṣé lóòótọ́ ni? Kí làwọn kan tẹ́ lè ṣàlàyé fáwọn aráalé lórí ọ̀rọ̀ yẹn? Gbogbo àwọn ará ilé, ohun tí a lè sọ fún yín náà lórí ọ̀rọ̀ yìí, òun ni wípé ọ̀rọ̀ Yorùbá Nation yìí, àwọn kan fúnra wọn, wọ́n ti bí ọ̀rọ̀ Yorùbá Nation yìí, wọ́n ti sọ di wípé ohun tí wọ́n fi ń gba owó lọ́wọ́ àwọn èèyàn. Ṣùgbọ́n Ọlọ́run ò rán wa sí yẹn. Àwa ò dẹ̀ wá ta láti béèrè owó lọ́wọ́ ẹnikẹ́ni. Béèyàn bá ra kírẹ́dìtì fún mi, mi ò béèrè lọ́wọ́ ẹ o. Á jẹ́ wípé wọ́n rí nọ́mbà mi lórí either YouTube or on my Facebook. Á jẹ́ pé wọ́n rí nọ́mbà mi bẹ̀, wọ́n dẹ̀ rí wípé bóyá mo bìlí pé gbogbo àwọn tó ń rà fún wa, wọ́n rí wípé à ń try, à ń ṣiṣẹ́, ṣùgbọ́n wọ́n fẹ́ jẹ́ kó yé pé iṣẹ́ tara wa là ń ṣe. We are working for ourselves. À ń ṣiṣẹ́ fún fúnṣọ wa ni. Àwọn èèyàn nítòótọ́ gẹ́gẹ́ bí olótù ẹgbẹ́ ti sọ yìí, àwọn èèyàn ti take kíní personal, wọ́n wá fi enrich ara wọn. But I always say it fún gbogbo àwọn tí wọ́n wò wá àtàwọn olólùfẹ́ wa wípé èèwọ̀ nínú wọn ni mo béèrè owó lọ́wọ́ ẹ̀ bóyá kí wọ́n ràn mí lọ́wọ́. I don't ask money from anybody. Mi ò dẹ̀ tí èmi fúnra mi ò ti torí owó, nítorí pé Ọlọ́run ti fún wa ní ohun táwa máa jẹ. Àti ibù Sunday Igboho gan fún rẹ̀ kì í ṣe nítorí owó, òun ni ó ṣe ń sọ pé Yorùbá ní láti pín, ọ̀ Nàìjíríà ní láti pín. No, Ọlọ́run ti bless yẹ, Ọlọ́run ti bless wa. God has blessed us. Àwa kan wò wípé ṣé ó dáa káwa nìkan ká máa gbé ilé ayé ni. Àwọn kan dé wà lábẹ́ gádà, àwọn kan ń sun abẹ́ bíríìjì kiri, àwọn kan wà wọn ò jẹ tàárọ̀, wọn ò jẹ tọ̀sán, wọn ò sì jẹ talẹ́. Àwọn èrò bẹ́ẹ̀ pé kò jẹ́ kó rí bẹ́ẹ̀. We have to be equal. Bàbá ń náwó jẹ káwọn náà lówó, nítorí ẹ̀ làwa náà ṣe jáde. Ṣùgbọ́n a padà rí wípé à ń tìtorí ọjà jà. Àwọn màmá wa tí wọ́n ń gbòwe yìí, wọ́n mú tí mo sọ, ọjà ń pariwo oníta ló ń pariwo lẹ́kùnlé òun. Ṣe pé ọ̀rọ̀ yẹn ó bu omi tútù sínú ọkàn àwọn akíkanjú tó ń ṣe pé àwọn ní láti jẹ́ kíkiní yìí ó di dandan kó ṣeé ṣe. Àwọn tá a wá ń tìtorí ẹ̀jà, àṣà wọn fúnra wọn gan, wọn ò rẹ́dì láti move. Ìjà tẹ́ wọ́n ń rí yìí kì í ṣe ìjà ènìyàn kan. Tó mo fẹ́ gbé yín lọ lótú, mo fẹ́ gbé yín lọ sí ọ̀rọ̀ ohun tó ṣẹlẹ̀ ní on the 3rd of July. Táwọn èèyàn ń pè mí, bàbá ẹ ò jáde ni. Tá a bá jáde ní ọjọ́ yẹn, ohun tó wà lẹ́yìn ó máa ju bẹ́ẹ̀ lọ. Tó pé àwọn ń dúró dè wá pé káwa jáde, tó pé wọ́n mọ àwa sì lórúkọ. Wọ́n máa ń dúró dè wá pé ká jáde, tá a bá ti jáde
ohun tó fẹ́ ṣẹlẹ̀ yẹn wá rí ṣùgbọ́n Ọlọ́run gẹ́gẹ́ bí ohun tó lọ́run sọ fún wa adẹ̀gbẹ́gbèsè lọ́jọ́ yẹn òun ló jẹ́ kí àwọn ìjàmbá tó jẹ́ kó ṣẹlẹ̀ ní on the 3rd of July níjọ́ tí a ṣe rálì Èkó yẹn òun ló jẹ́ kí àwọn ìjàmbá yẹn tó kí ó má pọ̀ wọn ò bá pa ju èèyàn lọ tó pé wọn ò lè rá wa mú kò sí ohun tí wọ́n fẹ́ ṣe àwọn tá ń pariwo yìí àṣebáyé náà lóhun tá a dójúlé àwọn tá a lábẹ́jà ó lóhun tá a dójúlé náà ṣé wọn ò lè rí àwa mú ṣùgbọ́n wọ́n pa àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí wọn ò ní agbára tó wa ojú òní tí wà síbẹ̀síbẹ̀ àwa ò bá ìjọba jà ẹ̀tọ́ wa la kàn ń béèrè lọ́wọ́ ìjọba o tún padà sórí ohun tẹ́ béèrè olóòtú ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń ṣe ọ̀rọ̀ Yorùbá nation yìí nítorí ohun tí wọ́n fẹ́ jẹ mi ò ní sọ ju bẹ́ẹ̀ lọ ẹ ṣé gan ni. ọ̀rọ̀ lẹ ti gbọ́yìn àwọn aráalé tẹ bá rẹ́ni tó ní kẹ́ mú nǹkan wá lórí ọ̀rọ̀ Yorùbá nation wọ́n ní àpò ara wọn nìyẹn o kẹ́ tètè máa pè kẹ́ jẹ́ kó máa mọ̀ wípé àwọn ò ti torí oúnjẹ sọ wípé kẹ́ dá Yorùbá nation sílẹ̀ o. mo tún ní ìbéèrè míì kí ni àwọn ọba ìlú Nàìjíríà yìí ìyàwó ni wọ́n kọ sí ọ̀rọ̀ Yorùbá nation ṣé wọ́n fẹ́ ká pín ni àbí wọn ò fẹ́ ká pín. olóòtú ẹ ń sọ̀rọ̀ bí èwe kò sọ́ba nílùú Nàìjíríà ọba gbogbo ọba ìlú Nàìjíríà yìí olóṣèlú ni wọ́n ẹni tó bá dẹ̀ ti jẹ́ olóṣèlú olóṣèlú it is a good name ṣùgbọ́n olóṣèlú tá a wá ń rí yìí olóṣèlú ti wá di nǹkan míì wọ́n ti di ọ̀jẹ̀lú àwọn ọba wa they don't have any interest láti sọ wípé kí Nàìjíríà kó pín o Nàìjíríà wọ́n ti sọ problem yìí ni pé àwọn èèyàn ń gbọ́ ohùn Olúwa tó bá jẹ́ pé wọ́n ń gbọ́ ohùn Olúwa á ti sọ ọ̀pọ̀lọpọ̀ nípa àwọn ọba gbogbo yìí tí àwọn agitator tí wọ́n ń sọ sí ẹ̀yin ọba kíní kan àwa ti sọ wọn ò gbọ́ ohùn Olúwa ohùn Ọlọ́run nìkan ṣe Olúwa ló gbé wá kalẹ̀ I am not an agitator I will continue saying that Olúwa kò gbé mi kalẹ̀ ni pé kí n ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú Yorùbá nation so therefore ohun tó wà ń bẹ ni wípé àwọn tí à ń darí wọn ò tẹ́tí láti gbọ́ ohùn Olúwa ohùn ènìyàn ni wọ́n ń gbọ́ tó bá gbọ́ ohùn Olúwa láti ìbẹ̀rẹ̀ ni ohun tá a ti sọ ẹ lọ jólé àwọn ọba from where we need to start àtọ̀dọ̀ àwọn ọba ni wọ́n á jólé wọn wọ́n á jó wọn náà wọ́n pa wọ́n run ọba Nàìjíríà ọba Yorùbá ẹ lérò ẹ̀yin ọmọ Yorùbá lérò pé àwọn ọba wà lẹ́yìn ọba ò sí lẹ́yìn yín o kò sí ọba kankan lẹ́yìn ẹgbẹ́ ọba Ọọ̀ni of Ifẹ̀ ó lọ rí Sunday Igboho wọn ò dọ́dọ̀ Sunday Igboho èmi ò ní sọ ju bẹ́ẹ̀ lọ tọ́pọ̀ ohun tí wọ́n fẹ́ gbọ́ ní pé bóyá àwa máa ń bá Sunday Igboho sọ̀rọ̀ lójoojúmọ́ kò sí nǹkan tó kọ̀ àwọn ọ̀rẹ́ ní láti lọ sí rí àyè ṣùgbọ́n àwa mọ̀ from the right source gangan lọ́dún ẹni tó láwọn dé gan àwa ń gbọ́ wọn àwọn dẹ̀ fi yé wa pé kò sẹ́ni tó lọ́dọ̀ àwọn wọn ò dé bẹ́ẹ̀ so therefore ohun tí mo fẹ́ sọ ń dodo ẹ̀yin ọmọ Yorùbá ni pé ẹ jẹ́ kí ohùn Olúwa kó supersede ohùn èèyàn gbogbo ẹjọ́ tẹ̀ ń tò àwọn ẹjọ́ èèyàn tẹ̀ ń gbọ́ lórí YouTube they all fake ohun tó Olúwa bá ti sọ òun ní ká tẹ̀lé Olúwa ti sọ ní ìgbà kan rí pé ẹ̀yin àwọn ọba ẹ ní láti mójútó wọn bírú ọba kan tí Sunday Igboho lọ kí nílé bóyá Ondo ni mo ti gbàgbé ẹ̀ ọwọ́ sẹ́bà ọ̀ Èkìtì nígbà tó délé ẹ̀ ọba yẹn ti ilẹ̀kùn kò jẹ́ kó kọ́ wọlé tó pé ó fẹ́ ṣe rálì nílùú yẹn nínú oṣù tí mo sọ yẹn náà nínú ọdún yìí ó fẹ́ ṣe rálì nínú rẹ̀ wọ́n wá jẹ́ kí ọba ò jẹ́ kó wọlé wọ́n wá ń sọ lẹ́yìn ìgbà tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ pé kí ni ẹ̀yin ọmọ ìlú ẹ̀ ń wò nígbà tí ọba yín ò jẹ́ kí Sunday Igboho wọlé kò jẹ́ kẹ́ ẹ jó ọba yẹn wọ́n nulẹ̀ kẹ́ ẹ jó dodo àfihàn àwọn ibi tá a ti rí wípé àwọn ń tì torí ọjà níta ló ń jà lẹ́kùnlé òun nìyẹn we are trying to make effort ṣùgbọ́n yìí ò help ara yín náà wọn ò help ara wọn ṣe olóòtú ohun tẹ́ bèrè yìí is a good question ọba ò ní ọwọ́ lórí wípé kí ni Yorùbá nation pín o àwọn aláké wọn ò ní ọwọ́ bẹ̀rẹ̀ ọlọ́pàá o
wọ́n kàn ń tọ̀ yìí ní Olúwa ti sọ adẹ̀ ti sọ síta ẹ lọ́wọ́ dodo àwọn fídíò mi ta ti ṣe tẹ́lẹ̀ wọ́n kàn ń tọ̀ wọ́n ni wọn ò ní ọwọ́ kankan pé kí Yorùbá yìí wà ní ohun tí wọ́n ń dólé lórí pé káàṣì jẹyọ kan ṣó pọ́sibù ni báwo la ṣe máa dó jẹyọ kan ìlú ọ̀dà adẹ̀ ti ní sùúrù láti 1960 ṣé sùúrù yẹn ò ti pọ̀ tó 1960 bí yóò bá bẹ́ẹ̀ tún ìlú ṣe ó pọ̀ jù ní 20 years ó ti ń kọjá 40 ó ń kọjá 60 years ohun t'Olúwa sọ fún mi òun ni wípé kò sí àtúnṣe kankan mọ́ lórí ọ̀rọ̀ Nàìjíríà àfi ká pín a ò bá ìjọba jà mo tún sọ lẹ́lẹ́kejì ẹ̀tọ́ wa làwa ń béèrè ní ọwọ́ ìjọba bẹ́ẹ̀ ni àwọn ọba ẹnu wọn ni wọ́n ń wá wọn ò rẹ́dì láti kú òní ọ̀tún pé tá a bá ní Yorùbá nation dodo dignity tí wọ́n làwọn nìyẹn dignity yẹn máa reduce owó tí wọ́n ń gbà wọn ò ní lè rí owó yẹn gbà wọn ò dẹ̀ rẹ́dì nítorí èèyàn kan ṣoṣo ó ń fìyà jẹ èèyàn tó jẹ́ pé ó wọ̀ tí millions of people. If you think you have hope in all these things, they are fake. They are not there because of you. They are there because of their family, their children to be okay. Jókòó sí àwọn bá tẹ́ pé ọní ọ̀fífẹ́ ní ikú bàbá yéye dodo wọn pátá jókòó síbẹ̀ yẹn nítorí ọmọ Yorùbá wọ́n jókòó síbẹ̀ nítorí ìdílé wọn kó lè wà òkè kò sí nǹkan tó kàn wọ́n pẹ̀lú tó dẹ̀ ṣe ni pé ọ̀rọ̀ Yorùbá nation yẹn ò tí ì múlẹ̀ dáadáa àwọn tó jẹ́ kí wọ́n jókòó kí wọ́n fi wá lọ́kàn balẹ̀ tọ́ni ó yẹ yẹn máa jà lọ ibi tẹ́ bá jáde àwọn wà lẹ́yìn wa wọn ò fi wá lọ́kàn balẹ̀ bó ṣe ń sọ síwájú wọ́n ń sọ sẹ́yìn ẹ̀yẹ́wọ́ Yorùbá ó tó máa sọ pé lórí ibẹ̀ ni pé àfi ká tètè mójútó ọ̀rọ̀ àwọn ọba lẹ́yìn náà á díù pẹ̀lú àwọn olóṣèlú mi ò kúrò lórí ọ̀rọ̀ Yorùbá nation o ṣùgbọ́n à ń fi ọgbọ́n Ọlọ́run ṣe ni ẹ ṣé gan ni olótùú síbẹ̀síbẹ̀ kí n padà sórí ohun tí ẹ béèrè lọ́wọ́ mi kò sí ọba kan ní ilẹ̀ Yorùbá yìí tó fi ọwọ́ sí pé kí Yorùbá kó lọ ohun tí wọ́n sọ náà ni pé nínú wọn ni o wọ́n lè máa dọ́gbọ́n máa ohun tí wọ́n sọ ni wípé Nàìjíríà ọ̀kan ṣì ní ká ṣe máa ṣe lọ ẹ ṣé gan ni olótùú. bàbá ẹ ṣé ẹ kú ìjókòó mo sì ní àwọn ìbéèrè tó pọ̀ o ẹ ní bínú ni àwọn aráalé ló ní kí n gbé yín wá wọ́n níjọ́ ò lè máa gbé bàbá confam wá kó wá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Yorùbá nation mo tún ní ìbéèrè míì bàbá ṣé kí n tẹ̀síwájú. mo wà pẹ̀lú yín olótùú. bàbá kí ni ìyà tí bàbá Ààrẹ Ọ̀nà Kakanfò Gani Adams ṣe lórí ọ̀rọ̀ Yorùbá nation. ọ̀dàlẹ̀ nìyẹn Gani Adams ó ti di ẹlẹ́ẹ̀kejì tí wọ́n ti pè níjà ọ̀tọ̀ níjọba kóun dúró wájú mi kí n dúró báyìí kókó dodo àwọn ọmọ ogun ẹ̀ kókó wọn sẹ́yìn kó fún wọn kó kọ́kọ́ bẹ̀ kí kò bá ní ṣubú ní orúkọ Ọlọ́run ó gbọ́dọ̀ ṣubú nítorí pé ọ̀dàlẹ̀ ni ọ̀dàlẹ̀ dẹ̀ máa ń bá ilẹ̀ lọ ni lẹ́nu ọjọ́ mẹ́ta yìí la gbọ́ wípé wọ́n ti fún ní oyè ambassador àwọn Àmọ̀tẹ́kùn oyè tẹ́lẹ̀ rí yìí wọ́n ti gbé wá sí ọ̀dọ̀ bàbá wa Sunday Igboho ó lóun ò fẹ́ nígbà tí ó rí wípé wọ́n rán yẹn lọ síbi tí wọ́n rán lọ wọ́n dẹ̀ rán lọ síbi tó ti fẹ́ ṣoríire ni wọ́n rán lọ síbi tí ẹ̀mí ẹ̀ ti máa gùn ni wọ́n dé oyè yẹn dọ́dọ̀ òun dẹ̀ jẹ́ gẹ́gẹ́ bí ohun tí à ń gbọ́ but ọ̀rọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò yẹ gbogbo àwọn ọ̀rọ̀ tí mi bá ń sọ it is not in the flesh I am saying it in the spiritual Olúwa ti sọ fún wa wípé àwọn èèyàn ni wọn ò dọ́ mọ́ ti di ẹlẹ́ẹ̀kejì tí mo tún máa sọ ọ fẹ́ràn ohun ènìyàn ju ohun Ọlọ́run lọ Olúwa ti sọ pé Ààrẹ Ọ̀nà Kakanfò ọ̀dàlẹ̀ ni kò sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò ọ̀dàlẹ̀ ni kò dẹ̀ ohun tó ń dúró lé lórí náà ni pé Nàìjíríà ọ̀kan ṣoṣo ni kò sóhun tẹ́ fẹ́ ṣe bẹ́ẹ̀ bá ju àdá sókè nípa ìpa ibì kan báyìí náà ló máa fi lélẹ̀. Ààrẹ Ọ̀nà Kakanfò it is not part of Yorùbá nations are you getting me gẹ́gẹ́ bí ohun tí olóòtú béèrè tí èmi fi èsì sí kò sí nínú ọ̀rọ̀ Yorùbá nation òun kàn sọ̀rọ̀ síwájú sọ̀sẹ̀ mo sọ níbì kan nínú fídíò mi tàtẹ̀yìnwá wípé tí ó bá ṣẹlẹ̀ tán lẹ́tọ́ máa mọ̀ pé máa sá á padà sí ọ̀dọ̀ àwọn tí ó ń bọ̀ mo tún sọ níbì kan nínú fídíò mi pé
Ọ̀dẹ́nìyí wọ́n ràn wá ní kó lè wọ ilé láti bomi tútù sí yín lọ́kàn pé òun support yín, ṣùgbọ́n nígbà tó yá ó ṣe kí ni ó reverse rẹ̀. Dàtórí pé nǹkan yìí ò ṣeé ṣe sọ àbọ̀wá Sunday Igboho ohun tí à ń tẹnumọ́ pé sẹ́ no going back. So therefore olótù ọ̀rọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò kò jẹ́ tuntun, ọ̀dàlẹ̀ ni òun ò dẹ̀, mo fi gbogbo ẹnu sọ pátápátá wípé kò sí nínú wípé kí Yorùbá nation kò pín. Ẹni tó ò bá dẹ̀ ti sí nínú ẹ̀ kò ní ìtara àwọn ọmọ Yorùbá ni. Ọ̀rọ̀ tiẹ̀ ní owó kọ́ṣà ti rówó, owó tí ẹ máa gbé lọ, owó tí ẹ ò ní gbé kúrò nínú ayé yìí. Gbogbo yín ń gbé ìgbésí ayé yín, ẹ ń gbé ìgbésí ayé yín bí ẹni wípé wọ́n ju Ọlọ́run lọ. Ọlọ́run dẹ̀ ju dodo yín lọ, tẹ́ tó bá máa mú ẹ̀mí yín báyìí kò ju kékeré lọ báyìí. Ẹ ṣe gan-an olótù gẹ́gẹ́ bí ohun tí ẹ béèrè. Ààrẹ Ọ̀nà Kakanfò kò ní nǹkan kan ṣe pẹ̀lú Yorùbá nation. Ó kàn fẹ́ wá dúró nídúró pé àwọn ohun tí Sunday Igboho ti ṣe sílẹ̀ ó fẹ́ bàjẹ́ ni, ṣùgbọ́n Ọlọ́run ò ní fún ṣe. Ẹ ṣe gan-an. Ẹ̀yin aráalé, mo lérò pé ẹ̀ ń gbádùn wa bàbá confam lórí ètò yín náà ni. Ẹ̀yin lẹ́ni gbé wọn wá, mo dẹ̀ ti gbé wọn wá. Bàbá ti sọ, wọ́n ní gbogbo àwọn aṣíwájú ta gbójú okùn lé, wọn ò jẹ́ ní agbálẹ́yìn kí gbogbo wa dira wa mú ká tẹ̀lé Yorùbá nation. Mo tún ní ìbéèrè mi bàbá confam, ṣé kí n tẹ̀síwájú? Ṣé Olúwa ló sọ fún yín wípé Nàìjíríà máa pín ni, àbí báwo gangan lọ̀rọ̀ Yorùbá nation yìí gangan ṣe jẹ́? Olótù ọ̀rọ̀ ńlá ni ohun tẹ́ ẹ béèrè yìí. Olúwa ló sọ bẹ́ẹ̀, kò dẹ̀ ní sọ kó lóun ò sọ mọ́. Ohun t'Olúwa sọ ni. Olúwa ní Nàìjíríà máa pín. Bí gbogbo ìránṣẹ́ Ọlọ́run tó wá kù Nàìjíríà yìí tí wọn ò bá ti rí bẹ́ẹ̀, Ọlọ́run kọ́ ló ń lò wọ́n, èṣù ló ń lò wọ́n. Èṣù ló ń ṣe kí ni? Èṣù ló ń lò wọ́n, kì í ṣe Ọlọ́run. Àwọn ìránṣẹ́ Ọlọ́run gbé wá kalẹ̀ lórí wípé àwọn bílí pé lórí pé kó máa ka Bíbélì nìkan lọ́lọ́run ṣe gbé wọn kalẹ̀. No! Ó lọ ṣì ní dodo wọn. Not on you to be reading Bible alone. Ṣùgbọ́n tí ọ̀rọ̀ bá ti dérú ohun tó dé nínú ìlú yìí, ìránṣẹ́ Ọlọ́run ló máa jáde láti lọ jà. Ẹ̀ńgẹ́tì ni olótù. Ìránṣẹ́ Ọlọ́run á jáde, wọ́n máa lọ jà, wọ́n á sì máa ké tán fún ìjọba. Tọ́tà bá wá rí èyí tí kò jáde, bá a ti ń jáde tá à ń sọ̀rọ̀ yìí, ẹ jẹ́ kí n sọ fún yín olótù, èṣù ló ń lò wọ́n, kì í ṣe Ọlọ́run. Gẹ́gẹ́ bí ohun tẹ́ ẹ béèrè lọ́wọ́ wa, mo fẹ́ fi dá yín lójú wípé Olúwa ló sọ bẹ́ẹ̀, wípé Nàìjíríà ó máa pín, ìkejì Yorùbá ó máa yọ láàrin Nàìjíríà, ìkẹta kẹ́ẹ̀dọ́ sétí dáadáa. Àwọn tí wọ́n dúró gẹ́gẹ́ bí olórí, wọn ò ní jẹ́ ká lọ àfi tí a bá ja ogun ojú yẹn lọ. Ẹ ṣé gan ni. Ẹ ṣé gan bàbá confam, ẹ kú àti àárọ̀ títí ń bá wa lọ. Ẹ̀yin aráalé, ṣé ẹ̀ ń bá mi ká lọ? Ṣé gbogbo nǹkan tí wọ́n ń sọ lẹ̀ ń gbọ́? Kẹ́ lè mọ̀ wípé Yorùbá nation wọn ò padà sẹ́yìn, àwọn sì la máa tẹ̀lé. Ire Olúwa máa dẹ̀ ṣẹ lórí ọ̀rọ̀ Yorùbá nation. Bàbá ẹ sọ lẹ́ẹ̀kan, ẹ ní pé spiritualist ni yín. Nípa ewé àti egbò, àwọn iṣẹ́ ìyanu wo ni a ti fi ṣe fún àwọn ọmọ aráyé? Àwọn iṣẹ́ ìyanu wo lẹ ti fi ṣe fún àwọn ọmọ aráyé? Ọ̀rọ̀ ewé àti egbò àwọn èèyàn ò fẹ́ gbọ́, ṣùgbọ́n Ọlọ́run ló ní ewé, Ọlọ́run ló sì ní egbò. Gbogbo ìwọ tí wọ́n wá ti di ojú ẹ̀ lórí ọ̀rọ̀ ewé àti egbò, ó máa wù mí kí o lọ wo ilé àwọn tí wọ́n pera wọn ní àwọn tí wọ́n ń tako ewé àti egbò yìí gan. Tó bá délé wọn, gbogbo fúláwà tó ṣe síbẹ̀, ṣé ewé àti egbò kọ́ ni? They paid money for it.
wọ́n á tún ní kó wá bá wọn ṣe fúláwà sílé wọn, ewé àtegbò ni. Wọ́n dẹ̀ àwọn nǹkan yìí ẹ̀pù wọn lójoojúmọ́, wọ́n dẹ̀ sì tún jáde wípé ewé àtegbò dá. Olótù, ẹ jẹ́ kí n lọ síbi tí ẹ béèrè lọ́wọ́ mi. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu gẹ́gẹ́ bí ẹni ẹ̀mí ni Olúwa ti lò mí fún lórí ọ̀rọ̀ ewé àtegbò, àti a máa ń fi ewé àtegbò yìí, Ọlọ́run ti lò wá láti fi heal diabetes, fibroids, many things apart from ìlera ara. Ìwọ tó o ti ń ṣe dáadáa tẹ́lẹ̀ tó ò ṣe dáadáa mọ́, ewé àtegbò ọ̀pọ̀lọpọ̀ láti ẹ ti fi ràn lọ́wọ́ tó ti débi tó lọ láyé ẹ̀. So therefore, don't underestimate the power of herbs and roots, nítorí pé kí ni Ọlọ́run òun ló dá wọn. A ti fi wo ọ̀pọ̀lọpọ̀ nǹkan, àwọn oníwárápá, orí ń fọ́ mi, ó jẹ́ pé bí orí tí wọ́n sà sí èèyàn tó ń fọ́yàn, a ti fi wò lóríṣiríṣi, orí ẹ̀fọ́rí túlù ni, a lot of things, oní problem, pains in the body, a lot of things, mélòó la fẹ́ kà tá a ti fi wò. So ojú òní tí wọn egbò àdá ìjìnà mélòó la fẹ́ kà tá a ti fi wò, tọ́lọ́run ti lò wá láti fi wò. Ó wá oyún, ò rí oyún, lọ gbàgbé ẹ̀. Olúwa ti lò wá lórí ọ̀rọ̀ ewé àtegbò láti fi fáwọn èèyàn, tọ́wọn èèyàn dẹ̀ ní oyún. Kì í ṣe ti èṣù, Ọlọ́run ló dá. Ohun tí kì í ṣe ti èṣù tẹ́ ń pè ní èṣù, ẹ̀yin dẹ̀ ń rí nínú yàrá yín. Àga tí mo pẹ̀ gbogbo tébù tẹ́lẹ̀, ewé àti egbò lọ fi ṣe. Ó dẹ̀ wà nínú ilé yẹn ní kò dáa, ẹ̀ ń lo ewé àti egbò ẹ̀ ní kò dáa. If you are in a position to block people's eyes, God have sent Baba Confirm JP in order to open their eyes. Ewé àtegbò tí Ọlọ́run ni a dẹ̀ ń lò fún ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu gẹ́gẹ́ bí ẹni ẹ̀mí tó sì ń ṣiṣẹ́ mi fún gbogbo àwọn èèyàn wa ní gbogbo àgbáyé. Ẹ ṣé gan ni, God bless you. Ẹ ṣé bàbá mi. Mo tún ní àwọn ìbéèrè, o ṣé ẹ bínú pé ìbéèrè mi pọ̀ báyìí. No. Àwọn èèyàn ló ní ń bi yín. Mo rí eléyìí lóyún orí social media. Gẹ́gẹ́ bí a ṣe ń wo ọ̀rọ̀ Yorùbá Nation, kí ni ó ní ṣe pẹ̀lú bàbá wa Ọbásanjọ́ láti pín? Sórí Ọbásanjọ́ tó béèrè yẹn, Ọbásanjọ́ ó ní iṣẹ́ púpọ̀ ṣe lórí ọ̀rọ̀ Yorùbá Nation. Ọbásanjọ́ nìkan ó lè pín Nàìjíríà yìí, ṣùgbọ́n kí ló dé táwọn èèyàn yìí ò wo ọjọ́ ọ̀la, wọn ò wẹ̀yìn wọn wò. Wọ́n ń ṣe bí ẹni wípé àwọn ní agbára ju Ọlọ́run tó dá àwọn lọ. Ẹ wo gbogbo ọmọ Yorùbá ní gbogbo àgbáyé, bí Ọbásanjọ́ kò bá ti pín ìlú yìí kó tó kú, kí n sọ fún yín, ẹ̀yin ò ní da. Mo ti sọ lórí ọ̀rọ̀ ti Tinubu, kọ́rọ̀ Tinubu tó rí báyìí, àwọn ọlọ́mọ ya ẹ̀dítì fake man tó ti wà lifeless. Mo sọ pé ìwọ Tinubu, Olúwa ní kí n sọ fún ẹ, má lọ du ipò pírẹsidẹ́ǹtì, ṣùgbọ́n kò bá dá wípé kò sọpọ́ọ̀tì àwọn ọmọ Yorùbá. You have only little time to spend lórí ilẹ̀ yìí. Support ọmọ Yorùbá kí orúkọ ẹ kó má bàa parẹ́. Ṣórúkọ Tinubu ò ti parẹ́, ó máa parẹ́ ni, kò sí ní. Tó bá pé Tinubu ó support Yorùbá, ó fún wa ní full support, I am telling you, orúkọ Tinubu ò ní parẹ́ fún oore tó kọ̀ rọra ṣe. Ó lè ti ṣe bí púpọ̀ o, ṣùgbọ́n oore ó support Yorùbá, ó dúró sẹ́yìn Yorùbá pé ká pín, orúkọ ẹ̀ ò lè parẹ́ láéláé. Ṣùgbọ́n Ọbásanjọ́ ó jẹ́ èèyàn kan tó strong, tọ́lọ́run dẹ̀ ń fi hàn ẹ̀wọ̀n wá pé alone Ọbásanjọ́ ó lè pín ìlú yìí, ṣùgbọ́n nítorí pé they are paying Ọbásanjọ́ a lifetime money, owó tó pé tó bá títí kú gan àwọn ọmọ ẹ̀ á máa gbà. Ọbásanjọ́ ò rẹ́dí láti jẹ́ kí ìlú yìí pín. Wọ́n ń ṣe bí ẹni pé àwọn ní agbára ju Ọlọ́run lọ. Ohun tó Olúwa ń bá wa sọ lórí Ọbásanjọ́ ni pé bọ́básanjọ́ bá jáde lẹ́nu pé ìlú yìí máa pín, kì í sọ fún yín, ìlú yìí máa pín. Ṣùgbọ́n wọ́n ń ṣe bí ẹni pé wọ́n ní agbára ju Ọlọ́run lọ. Wọ́n ti gbàgbé wípé Ọlọ́run ló ní ẹ̀mí,
ṣe Ọbásanjọ́ ó ní ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ṣe lórí ọ̀rọ̀ Yorùbá nation ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọn ò fẹ́ kí a pín, kò sọ lórí pé ká pín, ó sì ń dúró lórí wípé ọ̀kan ní Nàìjíríà nítorí pé oúnjẹ tí wọ́n fẹ́ máa jẹ. ọ̀dà mọ̀ pé tí Yorùbá nation bá ti dé gbogbo ẹ̀ máa ṣe kí ni, gbogbo owó tí wọ́n ń gbà yẹn gbogbo ẹ̀ ṣe kí ni, stop ni. Ẹ ṣe gan ni lójú. bàbá ẹ bá ń fún àwọn aráalé ní àmọ̀ràn lórí ọ̀rọ̀ Yorùbá nation àti àwọn nǹkan míì tẹ́ bá fẹ́ káwọn aráalé kọ́ mọ̀ lórí ọ̀rọ̀ Yorùbá nation ẹ bá mi sọ fún wọn. àmọ̀ràn kan tí mo máa fún gbogbo ẹ̀yin èèyàn wa tẹ́ ń wò wá olóòtú òun ni wípé ìjà yìí kì í ṣe ìjà èèyàn kan ṣoṣo. Bàbá ní kí Sunday Igboho nìkan lọ jà ọmọ apá o. Bẹ́ẹ̀ bá ní kémi nìkan lọ jà náà àwọn tẹ́rì máa pa mí o. Kì í ṣe ìjà èèyàn kan ṣoṣo, ìjà gbogbo wa ni. Kò wá ń ṣe ìjà tá a máa dá sílẹ̀ tán táwọn èèyàn máa ṣe kí ni tó máa padà lẹ́yìn wọn. Ibi tẹ́ ẹ fi rí pé lórí ọ̀rọ̀ Yorùbá a sinmi díẹ̀ nìyẹn tó pé a rí wípé ohun tí wọ́n ń ṣe ni pé wọ́n fẹ́ dálẹ̀ tán, tó bá ti dálẹ̀ tán wọ́n á padà lẹ́yìn wa. A ò bá ìjọba jà, ó délẹ̀ kẹta nínú fídíò yìí. Àwa ń fi ìrònú wa wọ̀n fún ìjọba wípé ohun tí wọ́n ń ṣe fún wa a ò fẹ́ ni. So therefore gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ohun tí mo máa sọ fún yín ni wípé ohun tó wà ní ilẹ̀ yìí kì í ṣe ìjà èèyàn kan, ìjà gbogbo wa ni. Ẹ ṣé gan ni olóòtú, mo dúpẹ́ gidigidi gan lọ́wọ́ yín pé a tún gba àkókò díẹ̀ nínú àwọn àkókò yín fún wa pẹ̀lú yín. ẹ ṣé gan bàbá, kí a tó máa lọ ká tó dágbére fún àwọn aráalé tó ń wò wá, ẹ bá mi gbàdúrà fún iléeṣẹ́ wa àti fún gbogbo ọmọ ilẹ̀ Nàìjíríà. Kẹ́dẹ̀ bá mi sọ nọ́mbà yín tí wọ́n máa pè yín sí tí wọ́n bá fẹ́ bá yín sọ̀rọ̀ fún wọn. Ẹ ṣé gan ni gbogbo ká tó gbàdúrà fún àwọn tí ń wò wá, mo gbàdúrà fún iléeṣẹ́ yín olóòtú, iléeṣẹ́ yín ò kú ní jóná. A wọnú oṣù tuntun lónìí, ohun tuntun a máa ṣe nínú iléeṣẹ́ yín ní agbára Ọlọ́run olóòtú. Inú oṣù tuntun la wọ̀ ní agbára Ọlọ́run àwọn ohun rere á bẹ̀rẹ̀ sí í ṣẹlẹ̀ nínú iléeṣẹ́ yín. Olóòtú fún rẹ̀ náà mo gbàdúrà fún yín pé nínú oṣù tuntun ẹ wáwọ̀ tí tó jẹ́ September yìí bí ẹ ti ń nawọ́ báyìí lọ́lọ́run máa jẹ́ kẹ́ máa rí mú. Gbogbo ẹni tí ń wọ̀ wá oṣù September yìí lórúkọ Jésù ó máa gbà fún yín, ìyanu á sì ṣẹlẹ̀, a ò sì ní ṣubú. Títí tá a máa fi parí ọdún yìí a ò ní rí wàhálà nínú ìdílé kankan. Orúkọ tèmi lẹ́ẹ̀kan ni sì ni Baba Confirm JP. Ẹ fi fídíò yìí kẹ́ ẹ fi ránṣẹ́ sí ibi tí ó jẹ́ kó lọ gangan, ẹ fi ránṣẹ́ sí gbogbo ibi tó jẹ́ kó lọ, ojú òní ti gbogbo wa. Nọ́mbà tí ẹ sì lè tún pè mí sí òun ni 08137868336. ẹ ṣé gan ni, God bless you. ẹ ṣé gan, ẹ ṣé gbogbo aráalé, mo lérò pé ẹ gbádùn wa lénìí, a ó máa rí yín lọ́sẹ̀ tó ń bọ̀, ó dàbọ̀.